nínú waste product òun ni iṣó wà. Tí iṣó bá ti ń bọ̀ ẹ̀rì Islam kọ ká dínà mọ́, yóò bí kọ́rọ́kọ́rá lọ́dọ̀ àwọn àfóní fíkì. Wọ́n dẹ̀ ní ẹnikẹ́ni tí iṣó ń bọ̀ lórí irun tó fún dì mọ́, tí iṣó yẹn á padà lọ tó tínú rẹ̀ kún lọ́dọ̀ àwọn Màlìkíyà, kí ló ṣẹlẹ̀? Àlùwàlá rẹ̀ ti bàjẹ́. Tábọ̀ àlá bá bàjẹ́ nìkan yóò dáa. Lọ béèrè kéèyàn máa pa iṣó mọ́ra, kí ni máa ń bí? Ó máa ń bí ìṣòro kan tó ń pè ní fistula, ẹnu ìdí ló ti máa ń múyàn, yóò padà di pé wọ́n á pàṣì ìfun ẹ̀ jáde sí ẹgbẹ́ ikùn, nígbé ó ti máa jáde, wọ́n á fi ṣe operation fún, wọ́n á tọ́jú ẹni ìdí yẹn fún àìmọye ọdún kó tó di pé yóò gbádùn, wọ́n sì wá dá ìfun ẹ̀ padà tí kò mọ́ fi díyà jẹ látara pé èèyàn fún iṣó mọ́ ìdí torí waste product ni. Títọ̀ bá ń gbọ́nyàn tẹ́ à ń pa ìtọ̀ mọ́ra, kí làwọn elétò ìlera sọ pé yóò ṣẹlẹ̀? Náà káàtì ẹ̀lẹ́ mọ́ wáyà wà current, kí ló máa ń ṣẹlẹ̀ tẹ́ à máa ń pa ìtọ̀ mọ́ra? Náà bladder, wọ́n ló máa ń ba bladder jẹ́. Yes, ṣùgbọ́n òun kéré nù kan tí ó bàjẹ́, yóò ba kidney jẹ́. Dáàbìrí sí wà tí wọ́n sọ pé nínú nǹkan tá gbọ́dọ̀ mójútó òní títọ̀ bá ti ń gbọ̀n lọ́tọ̀. Bíbẹ̀ bá kọ́kọ́ ò lè escape ẹ̀, asunkun sí ó ń fi kún pamọ́ ni, tí ò bá wá níkún yóò wá kẹlẹ̀bẹ̀. Anything tó bá ti jẹ́ waste product lára wa with immediate effect ká lọ mú kúrò. Ìdí ni tó ṣe jẹ́ pé síwájú kó tó di pé a fẹ́ ṣe ablution, tá bá fẹ́ tọ̀ a lọ tọ̀, tá bá fẹ́ yàgbẹ́ ká lọ yàgbẹ́, kára ó fi lè settle láti lè kírun. Kódà ó bá dórí mẹ́sìsì obìnrin, waste product ni. Àwọn apá kan nínú olùmọ̀ nínú fiqh nínú sharia wọ́n ní ìgbàláyè ń bẹ fún obìnrin kó gba injection tàbí kó lo tablet, kó gba mẹ́sẹ̀ menstruation nínú Ramadan kó fi lè gbàwẹ̀ pé. Ó wà ní fatawa al-asiriyya fi bilad al-haramain, àwọn fatwa recent. Bákan náà wọ́n ní ẹni tó fẹ́ ṣiṣẹ́ hajj lóbìnrin, ìgbàláyè mẹ́fún kó gba the same injection àbí tablet kó fi má menstruate, torí pé ọjọ́ mẹ́fà náà lọ́jọ́ ṣe hajj. Obìnrin tí àìdọ̀ rẹ̀ bá bọ́ sọ́jọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ lọ, torí pé yóò ṣe tawafu al-ifada nínú àwọn ọjọ́ yẹn. Tó bá jẹ́ pé bí ìjọ́ mẹ́sàn ló fi ṣe menses, ọjọ́ tó yẹ yóò mú tarwiyah ní menstruation yẹn bẹ̀rẹ̀, yóò mú Arafa, ó wà l'Arafa pẹ̀lú wọn, yes, yóò mú Nahar tó yẹ kó lọ ṣe tawafu al-ifada kò ní lè lọ. Àwọn àyàmù tashrik mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ àyàmù al-hajj kò ní lè lọ, iṣẹ́ ajọ́ wa kọjá kó tó di pé menses yẹn ọlọ. Fún délé wọn nígbà láyé ń bẹ̀ kóbìnrin yẹn lo tablet àbí kó lo injection tí ò fi ní ṣe menses. Ẹ rí pé ó ràn àwọn obìnrin lọ́wọ́, ṣùgbọ́n nígbẹ̀yìn àwọn olùmọ̀kejì ní ó gbọ́dọ̀ lò, nítorí pé aburú tó máa ń ṣẹlẹ̀ nípa kí èèyàn dì stop menses kó má wá, ọmọ tó máa ń bí máa ń claim life àwọn obìnrin. Aróbìnrin tó ṣe pé ó ní kéèsì kan tó ń pè ní endometriosis, Ọlọ́run ní jẹ́ kẹ́ mọ̀ àtàwọn ìyàwó wa, kéèsì ńlá ni. Lọ́pọ̀lọpọ̀ gbà ọmọ ń ṣokùnfà kí wọ́n gbé gbogbo ilé ọmọbìnrin jáde, nítorí pé kò sí ohun tó fẹ́ lò láti fi control inú rírun yìí, kò sí ohun tẹ́ fẹ́ lò, kò nígbà. Obìnrin wá ní kéèsì, wọ́n ní kó máa lo àwọn pills kan tí ò ní jẹ́ kó menstruate. Ó wá ń lo àwọn kìíní, ó ń lò torí pé tí menses bá ti dé làgbákò, tí menses ò bá wá nìkan ló free. Ó wá ń lò, ó wá ń lò. Ọjọ́ kan wọ́n kàn rí kó collapse, ó ní paralysis, ó paralyze totally.
ìgbà tó wọ́n padà gbé lọ sí orí MRI láti lọ wo kí ló ṣẹlẹ̀ gbogbo brain ẹ̀ ẹ̀jẹ̀ fọ́n kábẹ̀ nítorí pẹ́jẹ̀ tí ò ráyè jáde ń sálẹ̀ yẹn ọlọ bust brain at the end of the day láàrin ìjọ́ méjì ìjọ́ mẹ́ta obìnrin yẹn pàdé eléyìí wá jẹ́ kí wọ́n kọ́ nínú implication àwọn aburú side effects tó ń ṣẹlẹ̀ fún calcis mesis so ikú máa wà lásìkò ẹ̀ wọ́n kọ́ sínú àwọn side effects yẹn ìdí ni tí wọ́n fi ní ìpele kejì ni kó ṣe pé gbogbo nǹkan tó bá ti bàjẹ́ lára wa ká lọ mú kú ká lè relief ká lè wà relief nínú rìwáyà kan tí àwọn olùmọ̀ nípa àdísì dọ̀áfà tí wọ́n ní tàbá jáde ní toilet gufranaka 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 àdísì sahih alhamdulillahi alladhi adhaba anil adha wa anfani da'if tó ti pé wọ́n dọ̀áfà rẹ̀ máa ná ọ̀rọ̀ yẹn èèyàn máa ẹgbó tó dúró tó débi tí ó tọ̀tún káì mọ́tọ́rẹ́ tó tún sáré jẹ́nà ó tún débì kan tún káì àbá ṣùgbọ́n padà débì kan tó rí pé wọ́n léhun ẹ̀rì pé yóò mọ̀ gbìtọ̀ nípa láti sọ pé alhamdulillahi alladhi adhaba anil adha wa anfani tó bá jẹ́ tọmọ máa náà rọ̀ ẹ yóò yẹ pé òdodo ni mo dúpẹ́ fún Ọlọ́run ọba tó mú nira mi lọ tó wá fún mi lálàáfíà nípa pé mo tọ̀ successfully mo wà ní theatre Muslim Hospital ní nǹkan bí 19 years back ẹni tó jẹ́ anesthesia nurse anesthesia àwọn gbà yẹn Lukman Abimbola very close friend ọ̀rẹ́ mi ta close dáadáa ni a wà ní tíátà èmi kan wà lọ àjòkó wọ́n bá sáré wá ké sí pé emergency pé wọ́n ní ìdíkan rọ́sẹ̀ nìkan wọ́n tíátà oníkan ọmọ gbẹ́ nìyẹn bọ̀ kó sẹ́dẹ̀tì ẹ̀kan lọ pé doctor in charge doctor tó wà ní call duty wá bọ́ ṣe ń gbẹ́ nìyẹn wọlé lórí stretcher káì ẹni yóò mọ̀ báyá ẹlò ń wà bọ́rùn kí ló ṣẹlẹ̀ ó ní prostate problem ìtọ̀ ò lè wá bladder ti wá full ìnira yẹn pọ̀ ó gbó sí ń demonstration ìtọ̀ ọ̀rẹ́ mi tí mo sọ yẹn òun wò pé káwọn ṣẹ̀dẹ̀tẹ̀ mọ́ lọ pé dókítà eléyìí lè kú ó kàn fi cotton wool àti sípírìtì ra òkè ìdodo ìsàlẹ̀ ìdodo báyìí ní dédé ibi tí bladder wà ó ju nídò àti syringe sí ni ó wá yọ ìdí syringe yẹn ó ń fa ìdí syringe yẹn jáde báyìí ìtọ̀ ń gbabẹ̀ yẹn jáde sí sílì ọkùnrin yẹn ńlágun ó sùn lọ straight forward èyàn jẹ́ ká mọ̀ yí pé tí nǹkan kan bá ti wà nú ara tó jẹ́ waste product gbogbo ọ̀nà náà fẹ́ gbà jáde tí ó normal channel tẹ́bá block ẹ̀ yọ gbàbò mí jáde nǹkan tí mo fẹ́ ká gé níbi eléyìí ni pé gbogbo nǹkan tó bá ti jẹ́ pé waste product ló jẹ́nu ara wa tó fi dórí ká lo ìjámà láti fi fa ẹ̀jẹ̀ dúdú jáde ẹ̀rí pé Ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sọ fún wa nípa eléyìí hadisi wà lórí rẹ̀ ọ̀dẹ̀ jẹ́ ọ̀nà kan tí wọ́n jẹ́ kẹ́ ní àlàáfíà tó pé yàtọ̀ sáwọn obìnrin táwọn ṣe menstruation tọ́rọ obìnrin tó ń ṣe menses ẹ̀rí nínú àwọn surut mọ́jẹ̀mú tó de ìjámà èyí tó jẹ́ ti islamiyya tó wọ́n jẹ́ ká mọ̀ kóbìnrin tó menstruate kò nídìí kẹsẹ̀ ìjámà àyàfi ń da ad-darura tí bùkátà bá pè fún yóò dẹ̀ dá kó jẹ́ pé àwọn tó jẹ́ pé competence wà fún àwọn handle rẹ̀ nǹkan tí mo fẹ́ ká gé ní mẹ́rin ni pé gbogbo nǹkan tó bá ti jẹ́ waste product lára wa àbùdọ̀ hold ẹ̀ tá bá fẹ́ mọ́ bẹ́ lálàáfíà